Bàbá mufti àgbà fúnlẹ̀ Yorùbá Sheikh Daud Imran Mọ́lásan wọ́n mọ̀ tó ti fọ̀rọ̀ léde o. Wọ́n ní wọ́n ti ṣàlàyé ohun tí ó ń jẹ́ jihad. Wọ́n tó wá ń sọ nínú ọ̀rọ̀ wọn pé ẹnìkan ò lè dún mọ̀ọ́rù máwọn o. Àwọn ò sínú ẹni tẹ́nìkan lè kilẹ̀ mọ́. Àwọn kúrò ní ẹni tí ó yọ kóńdó sí tó ní mọ̀ sí wáàsí tó bá kó kóńdó wá ọ bá àwọn oníkóńdó akẹgbẹ́ tiẹ̀ náà níwájú mi ẹ máa bá a kalẹ̀ gbọ́n tí wọ́n wí. Yóò wà bá ọ dìfẹ́ǹdì ara rẹ tó bá bọ̀ jihad ni. Ní tó gbé dání má jẹ́ wọ́n gbà kúrò lọ́wọ́ rẹ̀ má sì jẹ́ wọ́n bàjẹ́ jihad ni. Báwo ni tó gbé dání yìí báwo ló ṣe fọ́n ká? Ìgbà táwa fẹ́ fọ́n Islam tí a ká ìpèpè ni. Àmọ́ ẹni ọba wa bá wa jagun àdàbòbòra wa. Ẹni tí Islam sọ ni pé tí òun gbé dání yìí ẹni a bá ṣàlàyé ẹ̀ fún tó bá gbà kọjọ ìwà tí kò bá gbà lakum dinukum waliyadi máa ń ṣẹ̀sìn tí kí mi náà máa ń ṣe tèmi. Mọ́tòrí wípé èmi ọ̀gbá tó gbà kọ́ wá ló gbógun tì mí tó bá gbógun tì mí jihad ní fi reply rẹ̀. So mo ṣe defend ara mi pé mọ́ gbógun tì mí fi mí lọ́rùn lẹ̀ jihad ni. Orí àwọn ọ̀dẹ̀ wọ́n á ní wọ́n ti ń pèpè sí jihad o nígbà tí wọ́n bá ń pèpè sí ìparun ikú àrùn ọgọ́ ni kò ṣẹ̀ṣẹ̀ kankan tóun náà ní ọmọ ogun bí wọ́n ṣe ń pè ẹ̀sìn àwọn oníṣẹ̀ṣe tó ṣé wọn lọ́mọ ogun ni wọn èyí lòbọn ṣé wọn èyí tafà wọn èyí náà ló ń dè wọn lọ́mọ ogun ò ní akọgun ṣé wọn jagun ẹ̀mẹ́rẹ́ ìlú tí wọ́n tú ọmọ Yorùbá tí ogun jíjà Yorùbá àwọn ẹlẹ́bọ ọmọ Yorùbá tó tú ìlú Ọ̀yọ́ Aláàfin gẹ́gẹ́ fúnra rẹ̀ ìlú wo ní bẹ́ẹ̀lẹ̀ Yorùbá yà fáwọn kọ̀ọ̀kan tọ́lọ́ ń kẹsànánú tó gun ọjà ẹ̀yin ẹlẹ́bọ gẹ́gẹ́ fúnra yín jagunjagun ni yín ẹ̀yin bá fẹ́ sẹ̀mí lẹ́gbẹ̀ẹ́ yín kọ́mọ́rì múfù jihadi o torí táwọn ti múfù jihadi ẹ lọ lù pamọ́ lé ni ẹ ti gbàgbé 1950 Apálára àfa Apálára tó ṣe wáàsí lẹ́kọ̀ọ́ ebe àwọn jagunjagun ẹ̀yìn ẹlẹ́bọ lọ́nà ọ̀dọ́ rẹ̀ lọ́nà rẹ̀ rámú ní tí kírísítẹ̀n òṣèlú ẹ̀ fún arí wọ́n pa wọ́n sì kún wẹ́lẹ́wẹ́lẹ́ wọ́n dẹ̀ dà sódò tó ọba ti wá bá ìwúrò èmi nìsí tó bá wá bẹ́ mi ọba àwọn olóòtú rẹ̀ ń bẹ̀ ẹ̀kẹ́ mufti ọ̀gbọ́dọ̀ ṣe wáàsí àti wá kó kóńdó lọ́wọ́ ọwọ́ àwọn kóńdó lọ́dọ̀ tèmi náà àwọn náà kó kóńdó rẹ̀ lẹ̀ tẹ́gbẹ̀ fi nara yín ó rò pẹ́ ẹ̀gọ́ ni á ní pèpè sí tánàbí wá sí tí ẹ bá ṣe pé ànábì jẹ́ jagunjagun wọn bá lú ẹ̀jẹ̀ táwọn ànábì jẹ́ wá jagun ọba róòmù jagun ọmọ fáwọn róòmù ní darí ilẹ̀ lárúbáwá àtàwọn faris àwọn persian àwọn colonial master àwọn tó wá láti lù tiẹ̀ tí èsè lárúbáwá wọn èsè lárúbáwá wọn á jẹ gàba lé lórí ànábì wá pèpè sójú ọ̀nà ọlọ́run tán àwọn lábá ń gbọ́ iye torí èdè wọn yíra wọn àwọn tìlú wa fẹ́ jẹ gàba ọwọ́ à ń jagun ọwọ́ ó sì jagun kò ní jagun ìlú wo lórí láyé yìí tọ́jọ́ lù gidi tó ní àlùbáríkà tí ọjà àfọ́mìnira ara rẹ̀ ẹ fi álẹ̀ ẹ̀ máa lọ lu yín tó jihadi ara ìsìláàmù ni ìwọ tó ń bẹ̀rù jihadi nǹkan burúkú ń bẹnu ẹ̀ ni ọdẹ kan tí ó gọ̀ bí nǹkan míì ó ṣe fídíò kan wá pé bàbá kan sí níwòye bàbá táyé rẹ̀ ti ta bàbá tí gbogbo ará Ìwó ti kẹ̀yìn sí bàbá òpùrọ́ bàbá tó yẹ pé ayé rẹ̀ ti bàjẹ́ ọwọ́ wa ni wọ́n máa parọ́ mọ́ wa lórí social media àní fún ọ lẹ́sìn tó dára fún ọ lẹ́sìn yọ̀dà bẹ̀rẹ̀ nípa tó ń ráhùn yẹn létí nípa rẹ̀ ayé ti gbàgbé rẹ̀ ìjọba tí ń bẹ lóde lónìí kan mọ̀ ọ́ rí àwọn ìjọba tó lọ mọ́ lò tẹ́lẹ̀tẹ́lẹ̀ láti fi ba yí àwọn ọmọ ìlú Ìwó jẹ́ but bó ti fẹ́ pa Olúwo náà nu tó fẹ́ destroy Olúwo ìyẹn lè wọ́n wá ń rí pé ẹ̀gọ́ nítorí pé aláṣọ fọwọ́ ti kí ẹ lọ kó Yorùbá sínú pàkúté ẹni kí Yorùbá ya ẹ wá lọ ṣe fídíò lé a lórí pé àwa o à ń sọ̀rọ̀ nípa jihad bẹ́ẹ̀ ni à ń sọ̀rọ̀ nípa jihad gbogbo táwọn bá sọ nípa jihad là ń sọ gbogbo tó bá bá nù Kùránì là ń sọ tó bá bá nù rẹ̀ à ń sọ mọ̀wùlẹ̀ jẹ́ ọjà ọ ní àyà Christian ní crusade tí ó gbébọn tí ó pààyàn tí wọ́n jagun àìmọye ogun ni wọ́n já lọ bọ́ọ̀bá ti rà níwò lọ gọ́gù kọ́ ọmọ ogun tí Christian já dẹ́sẹ̀ pé Bíbélì sọ fún pé tó máa gbọ́ létí ọ̀tún kọ́ ọkọ̀ tó ti sí